Aláròyé máa wí o. Tinubu júwe ilé fáwọn mínísítà ẹ̀ márùn-ún. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àtúntò láàrin àwọn tó ń bá ṣiṣẹ́, àwọn mínísítà márùn-ún ló ti rọ̀ lóyè tó sì fa àwọn méje míì kalẹ̀ fún ilé ìgbìmọ̀ asòfin láti fọwọ́ sí fóun. Bákan náà ni ààrẹ tún ṣe àtúnyànsípò àwọn 10 sí àwọn iléeṣẹ́ ìjọba tuntun. Dàda Olúṣẹ́gun tí í ṣe olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìkànnì ayélujára ló sọ̀rọ̀ náà di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí. Àwọn mínísítà márààrún tí ààrẹ yọ nípò ní amòfin Uju Kennedy Ohaniyi tí í ṣe mínísítà fọ́rọ̀ obìnrin, mínísítà ọ̀rọ̀ ìgbafẹ́ Lọlá Adéjọ́n, ọ̀jọ̀gbọ́n Tahir Mamman tí í ṣe mínísítà fẹ́tò ẹ̀kọ́, mínísítà fọ́rọ̀ ilé gbígbé àti ìdàgbàsókè agbègbè Abdullahi Muhammadu Waso àti mínísítà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ dókítà Jamila Bio Ibrahim. Lára àwọn tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ fà kalẹ̀ fún ipò mínísítà ní Bianca Odumegu Ojukwu fún ipò mínísítà kékeré fọ́rọ̀ ilẹ̀ òkèèrè, Nentawe Yilwata gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ ọmọnìyàn àti àdínkù ìṣẹ́ àti ìyà láwùjọ, tí èyí sì mú òpin dé bá ìyànsípò arábìnrin Betta Idu tó ti dipò náà mú tẹ́lẹ̀ àmọ́ tí wọ́n ti fún níwèé gbélé ẹ̀ ṣáájú àsìkò yìí rárá. Maigari Dingyadi ni ààrẹ fà kalẹ̀ gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́. Jùmọ̀kẹ́ Òdúwọlé sì ni mínísítà fọ́rọ̀ àwọn iléeṣẹ́. Idimaiha ni wọ́n yàn gẹ́gẹ́ bí mínísítà fún ìdàgbàsókè àwọn nǹkan ọ̀sìn tí í ṣe ọ̀kan lára àwọn iléeṣẹ́ tuntun tíjọba ṣẹ̀ṣẹ̀ ṣe ìdásílẹ̀ wọn. Yusuf Ata ni mínísítà abẹ́lé fọ́rọ̀ ilé gbígbé àti ìdàgbàsókè agbègbè, nígbà tí Suwaiba Ahmad yóò di ipò mínísítà abẹ́lé fún ètò ẹ̀kọ́ mú. Ààrẹ wa rọ gbogbo àwọn mínísítà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn àtàwọn tí wọ́n tún yàn padà sípò wọn láti rí ipò wọn gẹ́gẹ́ bí ọ̀nà láti sin orílẹ̀-èdè yìí. Ó ní gbogbo àwọn tí wọ́n yàn yìí ni wọ́n gbọ́dọ̀ mọ èròǹgbà ààrẹ láti gbé ilẹ̀ Nàìjíríà sórí àkàsọ̀ ìgbéga tí kò ní ìfàsẹ́yìn rárá, kí wọ́n sì lo gbogbo ipá wọn láti mú gbogbo èròǹgbà ìjọba wa wá sí ìmúṣẹ. Bákan náà ni ààrẹ tún fi àdúrà sí àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ Federal Executive Council FEC tí wọ́n ti parí sáà wọn lásìkò tó ń lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún ìdàgbàsókè Nàìjíríà. Ó ní wọ́n ṣe é púpọ̀ àdélébáre àrìnàkóre. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.